àtàfúsá ni mo wá kí o. Tọkọtaya o. Tọkọtaya oní nǹkan òní ẹlẹ́yẹ òní o. Àríkẹ́ Adé mọ̀dé lónìí mo wá bá yín dúpẹ́ mo wá kí yín kú oríire tàyájọ́ ọ̀fẹ́ yín tó pọ́dún 17 ire lónìí orí yín àfire. Wọ́n lọ́tọ̀ nífẹ̀ẹ́ ẹlẹ́yẹlé nílé ayé. Ọ̀tọ̀ nífẹ̀ẹ́ àwòdì òkè ìfẹ́ tí yín di tẹ́lẹ̀yẹlé o. Torí ẹyẹlé kì í bónílé jẹ́ kó bónílé mú kó adọ́jọ́ kú rẹ̀ ń kó yẹ rí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ nífẹ̀ẹ́ Usmanu àtàfúsá o. Ìfẹ́ yín hù mí o ẹlẹ́dàá mi ni ọba jẹ́ bára yìí títí dọjọ́ ogbó. Èmi bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Mo bá yín dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá ẹ̀yin ni ènìyàn ní òkúkú mọ́ ọpẹ́ lédìwó yìí. Àmọ́ torọ́ ọba ló sòyìn pọ̀ òkò wá ní fìbínú tú yín ká. Ìrètí wá rí yín. Ẹ ti bí sọ ẹ ti bí wà lẹ́wọ̀n oníyàn kú mọ́ yín lójú. Abubakar Ọpẹ́yẹmí ọmọ ẹ̀yin ni. Usmanu Olúwakáyọ̀dé ọmọ yín ní í ṣe. Aliya Ajíbọ́lá àtàbdulhakeem Rayanu ìbùkún Olúwa lágbára Olódùmarè wọn ò ní dóòkú mọ́ yín lójú. Usmanu o àtàfúsá mo ní ẹ̀mọ́ gbọ́ nínú ẹnu mi èmi ò rí láwọn bàbá tó gbé bí yín lọ́mọ. Ọmọ Ṣàgámù láyà lọ́rin Àfọ̀njá. Afúsàtù Olúbùnmi o. Àyìnà kẹ̀kẹ́ Àyìnà Orosùn. Alẹ́kọ̀ọ́ ní golo aládìẹ làbà mo ní ọmọ ọgbọ́n lẹ́nu mi. Ìwọ lọmọ Ṣàgámù o. Ọmọ Ṣàgámù ẹwà mọ́ gbọ́ o. Ìwọ lọmọ mọ́lẹ̀. Ọmọ mọ́lẹ̀ abẹ́lẹ̀ jẹ́ ọmọ mọ́lẹ̀ tí kì í jọ̀gẹ̀dẹ̀ àgbààgbà. Ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ nìyàn. Ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ aṣàlẹ̀ jẹjẹ bí ẹni tí ò róbìnrin. Ìwọ lọmọ Egúngún ọmọ Agẹmọ. Ọmọ Ẹgbàágbèjì òrìṣà. Ọmọ Bálùfọ̀ ọmọ Òṣòro ṣọ́ba àlùfọ̀ ọmọ Alágẹmọ 16 nìyàn. Ọmọ mẹ́fún wẹ̀. Mẹ́bòrú ni wọ́n ń pèlè àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Ìwọ lọmọ malẹ̀ tó korí ọmọ rẹ̀ sọ́dọ̀. Ọgbọ́nrin àgbọ̀n èje. Àìgbọ́nrin ọgbọ̀n ẹ̀fà. Egungun àrímọ̀yọ̀. Ọmọ malẹ̀ tí kì í jọ̀gẹ̀dẹ̀ àgbààgbà. Àlàkẹ́ o. Ìwọ lọmọ òrìṣà Gámù ẹwà. Àfínjú obìnrin tí fọkọ rẹ̀ jápé iná. Ọmọ onígbò májà sọ̀tún. Ọmọ onígbò májà sósì. Ọmọ onígbò kan àjòjì ògbúdọ̀ wọ. Àjòjì tó bá wọ gbòòrò. Tó bá wọ gbòbẹ̀ yóò dẹni ẹ̀bọ̀rà lé bàbá tó gbé bí ọlọ́mọ. Ọmọ agapámú ṣeré. Ilé ọmọ afẹsẹ̀mú yẹ̀ wò. Ọmọ Alágẹmọ 16 nìyọ́. Ọmọ Òṣòro Ságẹmọ o. Ọmọ táwọn ní gbóríkì ẹsẹ̀ ni wọ́n ń pè láwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Ọmọ Ṣàgámù ẹwà o. Ọmọ mọ́lẹ̀ afẹ́lẹ́jà. Afúsàtù Olúbùnmi. Àyìnà Àlàkẹ́ mo ní ọmọ ọgbọ́n mo fẹ́rẹ̀ lè mọ̀mọ́ rẹ̀. Ìtàsà ní ń ṣe lè mọ̀mọ́ rẹ̀. Èjì ní àgbéníyàn ọmọ bá ìyàmù. Bàrẹ̀ mọ́ lẹ́pọ̀ lóyìn. Ọkọ láti ọmọ yìí ni ó gbowó là lọ́wọ́ ẹ̀yìn gangan báńdéjò tí yé san wá bẹ. Èjì ní àgbéníyàn ọmọ bá ìyàmù. Ìwọ lọmọ olóla ti sá kẹ́kẹ́. Àlàgbéníyàn ọmọ olóla ti ká àbájá. Ọmọ èkó rẹ́kẹ́rẹ́kẹ́ ojú omi. Èjì ní àgbé ọmọ bá ìyàmù. Ọmọ olúgbó àgbéníyàn ọmọ sẹ̀wù bójú. Ọmọ sìkọ́ lára bẹ̀ síkùn. Ọkọ láti ọmọ yìí ni ó gbowó là lọ́wọ́ ẹ̀yìn gangan báńdéjò tí yé san wá bẹ. Ọmọ àràbá ńlá etí ọ̀nà. Ìwọ lọmọ ògbóhùn ọkọ̀ sọkọ́ sínú oko. Àlàkẹ́ o. Eléṣe tún ní ọ́n nínú ilé mọ̀mọ́ rẹ̀. Eléṣe ní ọmọ ẹwà tó nìran ojú pélé tí wọ́n ń yọgbọ ọkọ. Ìwà òkò ni ó jẹ́ ńlé boko gbélé. Mo níwá òkò ni ó jẹ́ ńlé fòkò lóbìnrin torí tó bá lọ boko ní ti gbélé bí ẹni bọ́mọ bá gbélé ni. Òkò pẹ̀rù rẹ̀ rú bí ọmọ ẹkùn. Ọmọ sáré mọ̀ níká. Àlàkẹ́ o. Èjì ní àgbéníyàn nínú ilé mọ̀mọ́ rẹ̀. Mo wá ṣe tó dìlé ọkọ̀ ròdìlé ọkọ̀ tó fẹ́ ọláyà Usmanu ọkàn Dèjì dákun mọ́ ọkọ̀. Adúmáradán agùntàsọ̀ lò ọkùnrin ogun olówó orí Afúsá. Ìlọrin ni ó. Ìwọ lọmọ òdí ara rẹ̀ ṣàgbélé pọ̀ pọ̀ nínú ilé bàbá
ọmọ tá mọ̀ gbọ́ òdì níyàn ara rẹ̀ sà ọmọ bá dúẹ̀lẹ̀ kọ̀rọ̀ bàràbírí ní ọmọ ẹlẹgbẹ̀rin àpótí bàràbírí ní ọmọ ẹlẹgbẹ̀rin àpótí ìwọ lọmọ ṣe ni wọ́n tí ibo ní rẹ̀ sánú o pàṣílẹ̀ òbí kò ní yàmọ̀dé lára jẹjẹrẹ ara rẹ̀ sà nílé oníbàdú bẹ́lẹ̀ pọ́pọ́n onírẹ̀sà dúdú lẹ́gbọ́n pupa lábúrò òun finú wẹnu ni wọ́n wé mọ́ fúnra wọn lọ́mọ ọlọ́pẹ gan gẹ́gẹ́ tirẹ̀gẹ́ ọmọ ọlọ́pẹ gan gẹ́gẹ́ tirẹ̀gẹ́ èyí tó ti dìbọ̀lẹ̀ lájẹ́ èjèlé ogun bẹ́ẹ̀ ni kò kúrò ni wọ́n fi máa wọlé lura wọn mẹ́lẹ̀ kó tí wọ́n di ara rẹ̀ sà nílé oníbàdú nínú ilé bàbá tó gbé bí ọlọ́mọ ni ìbú owó ni ìbú owó bú owó bú owó bú owó ní ọmọ sùn fòrùn la bú owó ní ọmọ sùn kòrùn la ìwọ lọmọ bó ṣiṣẹ́ ó lówó lọ́wọ́ bó ṣiṣẹ́ ó lówó lọ́wọ́ àrò mo ní ó ṣiṣẹ́ ó dákun ṣiṣẹ́ kọ́rọ̀ rẹ̀ ò lè dà lẹ́kùn nínú ilé mọ̀mọ́ tó gbé bí ọlọ́mọ ni Ìlọrin Àfọ̀njá ọmọ ẹnu dùn juyọ̀ ìlú tóbi tó yẹn wò légún ẹ̀sìn légúngún lé bàbá rí ọ̀kọ̀ọ̀kan lóró ọbẹ̀ sà ó lọ́tún amóyọ lọ́sì ọmọ akéwùgbẹ́rú ní ọmọ àṣàdúrà gbọ̀rẹ̀ lẹ́mọ̀ jíbi kálámù ọmọ jíbi kálámù dáwọn lẹ́ẹ̀kún àrísé kándókándó tọkọtaya ọmọ kíyìn ó Mr. and Mrs. Usman Afusatu Olúbùnmi Àyìnà Àlàkẹ́ àti Usman Ọkọ̀déjì Àjàó Olúmọ̀tà mo léyìí tẹ̀sí lọ́jọ́ tó ní onípín ọdún fún yín lágbára Ọlọ́run ọba mi Olódùmarè ajẹ́bára yín kalẹ̀ èṣù bí èèyàn bí èṣù onítún yín ká ọmọ aráyé oníwàárín o ọba mi Olódùmarè ajẹ́bára yín títí wá dọjọ́ ògbó màmá ni ó lo bàbá gbó bàbá ni ó lo màmá gbó mo kí yín kú oríire tàyájọ́ ọ̀fẹ́ yìí tó wọlé dé ọba mi Olódùmarè ajẹ́ ìṣọgọ́rùn ọdún fúnra yín àwọn ọmọ yín aṣọmọ fún yín títí dọjú alẹ́ o ẹ ò ní pẹ̀dì ẹ yóò mọ̀ lékún sí ni nínú owó nínú ọmọ nínú àìtètè ní kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ire lò ní orí yín àfire Àríkẹ́ Adé ní mi ó lóhun adùn lèmi jẹ́ o super janta ni mi ọmọ ayé tóró mọ́ ọjọ́ mọ̀ ṣiṣẹ́ tọrọ ó tó jẹun sàmbàsàmbà kó ògo ní mi ọmọ ọ̀ ti jẹ́ eegun ire lónìí orí yín àfire mo bá yín.